nǹkan ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo Olu Alo mo fẹ́ pé the last time mo jáde mo wọ́n ni ẹ mo advice ẹ mo sọ fún ẹ pé ẹ̀sìn ti ń dé o ẹ̀tẹ́ ti fẹ́ dé o but o ò gbọ́rọ̀ and people like you ò lè gbọ́rọ̀ mi ò bá má sọ̀rọ̀ ká ní kì í ṣe pé mo rí pé a béèrè ìyàwó lọ ń bá Fálànà tí ò bá ní nǹkan tó ń hide kí ló kọ Fálànà nínú ọ̀rọ̀ yìí. But you see, at that particular time, you see, either you will like it or not. Okay, but my message is to Faja movement. Torí Faja movement, lèmi ṣe wá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Because inbox mi ti kún, àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí pè mí. Mo dẹ̀ sọ fún wọn pé mo ní àwọn èèyàn tó ń ṣiṣẹ́ yìí, they are doing their job. Mi ò ṣe blogging rẹpẹtẹ mọ́, I'm not even interested, mi ti ráyè. Because ẹ̀yin yìí náà ni ẹ̀yin èèyàn yìí ẹ gbọ́ nǹkan tó sọ fún mi nígbà yẹn. Nígbà tí mò ń ṣe nítorí pé because àti jẹun ni mo ṣe ń ṣe, I'm doing it because of mo fẹ́ pawó lórí ẹ̀. Oh, ṣe in the last 2 years. Oh, ebi ò pa mí o. Mi ò ṣe in the last 2 years. Ayé mi better. Ayé mi ó better. Ebi ò pa mí. I am not a lazy woman. I work very hard. Forget social media. And no, she ariwo kọ́ ni music. I'm not the type that will come out and start show flex. Ẹ ti rí mi tí mo flex rí. Ẹ ti rí mi kí mo show anything rí. That's not my style. It's because of the love I have for humanity, the love I have for my people. That was the reason, the main reason mo fi jáde. Tí mo fi ń tú àṣírí wọn. But unfortunately, some of you did not see it that way. And label me as enemy. The pastor themselves, they use you guys against me. But today is history. Nínú èmi àtàwọn pastor yẹn ta ló wá ń parọ́ ńsìn. But ẹ jẹ́ á sọ̀rọ̀ Ìyàwó Olu Alo. Ẹ jẹ́ á sọ̀rọ̀ era Ìyàwó Olu Alo. Message mi lélẹ̀ to Faja movement. Ṣé rí Olu Alo, wọn ò tí bí bàbá ńlá wọn ò tí bí mẹ́tàlá ẹ̀. Wọn ò tí bí 1 million ní Olu Alo tí ò ní produce woman yẹn. Ẹ jẹ́ á ṣe nǹkan the right way. Ẹ jẹ́ á ṣe nǹkan the right way. Ṣé rí Faja movement, you have a very beautiful case. Either Olu Alo like it or not, you are working with the family. You are not on your own. Ìyá ọmọ ló pariwo síta ẹbí ẹ̀ ló lóhùn wá. Ẹ ṣì máa ṣe show yín lọ bọ̀ ẹ wá ṣe nǹkan ẹyọ kan o. Wọ́n ní ìlú tó bá lọ́ba. Forget about pé Nigeria they will not dá sí. Ẹ má tanra yín o. Wọ́n máa dá sí because it's already a social media thing. Nǹkan tó bá ti wà lórí social media. Ọlọ́pàá, gọ́ọ̀mẹ̀ntì, wọ́n máa sá sẹ́yìn ni kò sẹ́ni tó fẹ́ wàhálà. Ó dá bó ṣe rí yẹn. Ẹ̀yin gan ẹ̀ ní dákẹ́. Gbogbo update yẹn máa gbé síta. Ẹ ní bò wọ́n. Olu Alo máa provide ọ̀nà méjì lẹ máa gbé gbà. Ẹ gbọ́ mi dáadáa o. Any good case gidi. O bí Olu Alo dáadáa mo tún sọ ni mò ń sọ. Ìwọ̀n bí mẹ́wàá Olu Alo kó gbóná jù yẹn lọ. Tí ò ní provide ọmọ. Ẹ̀yin lẹ any less right petition ẹ jẹ́ kí lawyer gbé petition and as you are submitting it to the IG ẹ máa fi sórí social media tẹ̀sí drop copy kan sí office IG ẹ drop copy kan sórí page yín ẹ right women in Nigeria all the NGOs ẹ involve wọn officially ni o ẹ wá bọ́ sí international level ṣe rí Olu Alo gbogbo embassy tó wà Nigeria ẹ copy wọn gbogbo embassy tó wà Nigeria ẹ right wọn officially lélẹ́yìí o gbogbo embassy tó wà Nigeria ẹ copy wọn ní nǹkan tẹ́ right ẹ wá lọ sí country ibi tí ìyàwó Olu Alo wà there are NGOs there are ways to go about it ṣe bó lòun ò ní dáhùn ni kò sí ẹni tí ò ní dáhùn ìjọba ni ìjọba yàtọ̀ sí ènìyàn. There are some organizations, there are some places tí ẹ máa write to tí ṣòkòtò máa ṣòǹdì ẹ̀yin lẹ ń bá ṣeré
ìyá ọmọ lòun wá ọmọ. Ó wá ẹ̀yin lẹ ń bá ṣeré. Ẹ má fi bò bẹ́ ṣe rí nǹkan tẹ́ fẹ́ kọ sí Nàìjíríà ẹ má gbé síta. Do an open petition. There's something they call open petition to the IG. Open petition to the IG. A copy all the media houses. All they might be aboard, they will have a copy. One man fẹ́ gbé ojú kan wò. Government á dá sí. Kò sí nǹkan tó jẹ́ pé government ò ní dá sí ẹ̀yin èèyàn mi ẹ má tọra yín o. Odidi èèyàn lẹ ń wá. Ó yàtọ̀ sí pé wọ́n ní pastor yìí báyọ̀ kan sùn. Wọ́n ní pastor yìí jalè. Wọ́n ní pastor yìí ṣe sàkámàjè. What you are looking for a odidi ènìyàn àtọmọ mẹ́ta. Ó wá lóhùn ò ní dáhùn. Ṣẹ́rí àwọn parents ẹ̀ ló ń béèrè ẹ̀. Wọn ò lè ṣe pé wọ́n máa rọ́mọ wọn fódìdí ọdún 4 sí 5. Àní ibi tí mo ti fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi lénìí yìí kẹ́ ẹ fúnra. When I listen to that audio tí màmá yẹn ó béèrè question kan lọ́wọ́ bàmá yẹn. Presenter yẹn ask that mama one thing. Ó ní màmá ṣé Olú Alo ti níyàwó kí ó tó fẹ́ ọmọ yín? Màmá ní bẹ́ẹ̀ ni. Ó ní wọ́n ní ìyàwó yẹn Gbe kú. Màmá ní bẹ́ẹ̀ ni. Ṣé Olú Alo ti bí ọmọ kan rí kí ẹ tó kọ́mọ yín tó fẹ́? Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní ìyàwó yẹn Gbe kú. Àwọn family yìí ǹjẹ́ ẹ̀yin ṣe investigation yín? Kí ló mú ìyàwó ẹyọ kan yẹn Gbe kú? Ǹjẹ́ ẹ̀yin béèrè? Ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ máa ibi TV ìsáré ká máa kíyèsí oògùn. Olú Alo fẹ́ ìyàwó láàárọ̀ kùtùkùtù young woman ó lọ gbé sí ọ̀dọ̀ family. Ẹ rí pé àwọn red flag ti wà láti bẹ̀rẹ̀ ni. Àwọn family ìyàwó Olú Alo wọn ò tètè fúnra. Family ìyàwó Olú Alo a kò ń sọ̀rọ̀ yìí wọ́n ní photo. Wọn ò fúnra. Nígbà tí wọ́n ní èèyàn kan Gbe kú, ìjẹ́ wọ́n ṣe investigation wọn ò rí nígbà tó ọmọ wọn marry. After tí èèyàn marry ó ṣẹ̀ṣẹ̀ marry ní àárọ̀ kùtùkùtù ayé instead kọ́kọ́ àti ìyàwó kọjọ máa gbé pọ̀. Ó gbé lọ sí ọ̀dọ̀ family. Wọ́n wá ń fìyà jẹ ń bẹ̀. Ṣé iṣẹ́ ìránṣẹ́ tí Olú Alo ń ṣe kò gba kí ìyàwó gbé lórí òkè ibi tán wà? À ń lọ sórí òkè náà. Ìyàwó wà lọ́dọ̀ àwọn èèyàn tó wà ńbẹ̀. Àwọn tó wà lórí pastor tó wà lórí òkè níyàwó náà. Ẹ̀gbọ́n ẹ̀ nígbà tí ìyà ń jẹ mi ò mọ ẹni tí ò bá sì gbọ́ kó padà lọ kó lọ gbọ́ gbogbo ẹ lọ gbọ́ àwọn fídíò àwọn audios yẹn àwọn interviews yẹn. Ẹ̀gbọ́n ìyàwó ní nígbà tí ìyàwó ìyà ń jẹ àbúrò òun wá lọ padà láti Èkó. Olú Alo ṣe mọ̀ yú o. So o marry o tọkọ ṣe ta ló o tọkọ kí ló try láwọn ìgbà tó o marry o tẹ̀lé gbalé. O marry o lè gba yàrá kan kó o fìyàwó ẹ sí ẹ wá ń fìyàwó dóògò kiri. O marry o fi yàrá o lọ gbé ìyàwó ẹ sọ́dọ̀ èèyàn o dẹ̀ wà nílùú Nàìjíríà o sí l'Amẹ́ríkà o wà ní the same Nigeria. Èèyàn marry o fi ìyàwó ẹ ránṣẹ́ síbì kan. Ó wá ní ìyẹn wá sọ fáwọn ẹ̀gbọ́n ẹ̀ pé ó fi ìyà jẹun. Ẹ rí pé ìyàwó Olú Alo ò gbádùn Olú Alo fún ìṣẹ́jú kan ni. Gbogbo marriage wọ́n ní bóyá kó wá lọ́jọ́ kan lọ́jọ́ méjì kó lọ. Nígbà tó ní ìyàwó first wife Gbe kú, kí ló ṣẹlẹ̀ sọ́mọ ti yín? Ẹ̀yin wá dúró odidi ọdún 4. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tún pariwo tó yìí. Ó tún láyà. Sister Nike, good morning ma. Ó tún láyà lóhùn ò ní sọ̀rọ̀ níbo náà ti ń ṣerú ẹ̀. Ẹ má bàá sọ́mọ Ọlọ́run ní jẹ́ ó dá yín lóhùn. Ó lè take yín ní anytime o. Ṣé rí ẹ̀yin tẹ́ wà ní ìdí ẹ̀ tí ẹ bá relent. Ṣé rí bẹ́ẹ̀ yẹn kó náà bóyìí. Ó ti rò pé ẹ bá pariwo díẹ̀ ẹ dákẹ́ tẹ́ ẹ bá ti dákẹ́. Bẹ́ẹ̀ ṣe ń fàyà online ní kẹ́ máa ti lẹ́gà bọ́. Bẹ́ẹ̀ ṣe ń fàyà ẹ̀ lí online tí gbogbo ayé mọ̀ dẹ̀ ń tú àṣírí ẹ̀ yìí. Ẹ jẹ́ kí ẹ take legal action. Ẹni ọlọ́pàá ẹ̀ bá pariwo dọ̀la. If there is no petition, ọlọ́pàá ò lè ṣe anything o.
let your lawyer write open petition, write open petition, ẹ gbé sí online, ẹ tún wá write IG and all the human rights, àwọn women organization in Nigeria tó pọ̀, àwọn NGOs pọ̀, ní wá dúró níbẹ̀, lẹ wá write gbogbo embassy, all the embassies in Nigeria, so that kí ìlú òyìnbó kó di èèwọ̀ fún, ẹ wá fèsì ní France. Kí ni yóò lè tá máa fi dí pẹ̀lú Olu Alo, ta ló ní Alo? Á sá kàbàkàbà láàrin oṣù kan ìkan á yàtọ̀. Ẹ má bá ṣeré mọ́ because any very good case. Family wà lẹ́yìn yín. Ìyá lòun wọ́ ọmọ. Ẹ̀gbọ́n ti sọ̀rọ̀. Bàbá ẹni tó dúró fún bí bàbá ti sọ̀rọ̀. Kí la tún ní dúró dè? Òbí tó bá gbọ́ ọmọ sí kó máa wá jáde. Ibi tó bá fi ọmọ sí á wá jáde. Bọ̀ ibi ẹyọ kan lè ẹ ti pẹ́ jù, ẹ̀yin family ti pẹ́ jù láti ké síta. Ẹ ti pẹ́ jù o. Ẹ ti pẹ́ jù. Because nígbà tó ẹ mọ̀ ó ní ìyá first wife Gbe kú. Because nígbà tí mo gbọ́ tó ìyá yẹn sọ̀rọ̀ pé wọ́n sọ wọ́n ní àbí mi gbọ́ jẹ̀ṣà yẹn dáadáa ni. Wọ́n ní pé yes ó níyàwó, ó ló lọ́mọ, bọ̀ wọ́n lóbìnrin yẹn Gbe kú ni. Ẹ̀yin èèyàn mi àbẹ́mi nìkan mo gbọ́, èyí tẹ̀ wá ń bíbà, iṣẹ́ mi nìkan mo gbọ́. Ẹ ti rí èèyàn mi tó gbọ́ pé first wife Gbe kú ni. Ẹjọ́ ṣeré yóò mí tó gbọ́ pé first wife Gbe kú. Ẹ má fi ṣeré, ó ti believe pé ẹ má pariwo after sometimes ó máa die down, ẹ má jẹ́ ó die down. Strategy tó ń lò tẹ́lẹ̀ ni in those days tó bá ti gbé wọn wájú tó àṣírí wọn ó máa tán. Bọ̀ ńgbà tí èmi dé mo ò ń dákẹ́. Mo lè ṣe ẹyọ kan fọ́dún kan. Mo lè ṣe èèyàn ẹyọ kan fọ́dún kan. Ó dìgbà táṣírí yẹn bá tú kan lẹ̀ báyìí kí n tó jáwọ́ ńbẹ̀. That is why tẹ́rí tó fi máa mú mi tó máa jẹ́ pé because kò sí bó ṣe lè stop me. The only way they can stop me is to fi máa ń gbé mi lọ court. So if you have a good case in your hand, please let all the NGOs will help you. There are legal ways of doing things. Nobody kì í ṣe court. Social media kì í ṣe court of law. There is no law that compel you to tell him to bring out his wife, that will make him bring out his wife. You are all wasting your time. But the only way you can do, you need to expose him the way you are exposing him now. But to make him accountable for what he has done is through legal means. And he were accountable to, he's not above the law in Nigeria. Government, kò sí kan tó ń jẹ́ government, kò sí government tó fẹ́ stain. Kò sí government tó fẹ́ stain. Most of these people say they are tired of them because they know what they have done. Ẹ lọ report to FIG. Ẹ má ṣe ní secret. Ẹ má jẹ́ kí wọ́n mú fáìlì yín kó gbé sábẹ́ table. The petition you submit to IG, let the public know. Let it be an open petition. Ọlọ́pàá go first story, go first stain. Wọ́n follow it because mo pé mama share online. When they mama update, I'm update wọn. And make it an open petition. There's something called a petition. And please, Vaja movement, do something. Raise a petition online. You have a lot of supporters now. You have a lot of people that will support you. Go and raise a petition online against Olu Alo. Those petitions are the ones, all those I want to support you no matter kojo. No matter fight here in international body. No matter fight case here in all the embassies. If you put petition online petition out now, between now and 1 week, wari to 1,000 because people are tired. So if you can have, immediately you can have like 200 or 300 people to sign, to support petition to facilitate, you will finish him. Sherry, you can create what ele ma ṣe show yín lọ. But tẹ́ bá ṣe show yín, tẹ́ ṣe gbogbo àwọn nǹkan tí mo sọ yìí.
ẹ kàn ṣe ni kò ní dá yín lóhùn because so and this is my message to CAC body. Pastor Ladele, ìtìjú ńlá ló jẹ́ ṣá. Where you are the head of CAC and all this atrocity is going on and you can't do anything. Ǹjẹ́ tó bá jẹ́ ọmọ yín ni Ìyábọ̀ tó ń sọ̀rọ̀ èyí, tó bá jẹ́ àbúrò yín ni. And I'm not surprised. But you see, there's one thing I want everybody to know. Wọ́n sọ̀rọ̀ CAC, Ọládélé yìí mi ti gbọ́, mi ní àwọn nǹkan tí ẹ o mi o. Ó yàtọ̀ sí Síkáyà o, Ọládélé mi ò tí rí gbogbo àríṣà tí ẹ o. But this pastor Ọládélé, it is a big disgrace. Jésù dẹ̀ ó ń sun ẹkún. Ó ń wò yín báyìí pé ọkùn ti sọ ní ìjẹ́ òun máa bá ìgbàgbọ́ tó ń bá padà wá. Kì í ṣe bí àwọn bàbá lọ láṣeṣe lélẹ̀. Ẹ rí pé nígbà tí yín oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ìgbà tí yín oríṣiríṣi ń ṣẹlẹ̀. What will it take you to investigate this thing? Mo pẹ̀lú alájọ money, you don't need to come and give anybody online accounts. You don't need to come out to come and tell anybody. Speak to your mother-in-law. Ṣé pé ìyàwó ẹ̀ ò tí sọ̀rọ̀ ńgbà ẹ? Speak to your mother-in-law. Jẹ́ kó bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀. Gbogbo kìíní ìyá end. Tí ìyá ẹ̀ bá ti sọ fún wa pé àwọn máa adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun ti bọ́ ọmọ òun sọ̀rọ̀. Mo ní ṣe pé kẹ́yìn tán. Sori pa yé ẹ̀ ó kàn ń geu. Sori ìlú òyìnbó yẹn mo kàn rẹ́rìn ni because you see the last time on the 8th ó lóun bọ̀ ní Spain. Mo ní Olú Alo tó ń wá ẹ jẹ́ kó wá ní Spain. Ẹ ti mobilize ẹ lọ ka mọ́bẹ̀. International body ò gba nonsense. We are talking about human being. We are talking about èèyàn mẹ́rin. France lélẹ́yìí àṣírí á tú kíákíá. Ẹ máa fi ṣe out ni right wọn officially as a body. Right àwọn immigration department wọn. Right ilé adúró wọn kò lè. Ìlú òyìnbó lẹ wà náà. Olú Alo ọkọ̀ lóhun ò dáhùn ni. Stupidity ló lóhun ò fi dáhùn because ó máa regret ẹ̀. Pé ó máa regret ẹ̀. And nígbà míì àìlówó lọ́wọ́ ò máa pani lórúkọ dà. Bọ̀dálà ò bá fi sí. Family yìí wọ́n tutù gan o. Èmi máa lọ sí church, máa jẹ́ àbúrò mi bí ẹ̀gbọ́n yẹn lóhun lọ, máa lọ rí sí. Olú Alo ò ní dórú ẹ̀ wò. Mi ò kì í ṣe tẹnu kò ní ṣe. Ẹ̀gbọ́n yẹn lóhun lọ sí church Olú Alo. O rábúrò mi. Wá ojú ẹsẹ̀ níbi tí mo wà yẹn mi ò ní jáde. Wàá pè máa bá sọ̀rọ̀. Wàá ra tíkẹ́ẹ̀tì wàá pè máa bá sọ̀rọ̀. Wọ́n wá lọ bá ẹ ní church, wọ́n wá lọ ń bá ẹ ní church. Ìyá yẹn lóhun lé òun bí ẹran, odidi ọmọ èèyàn ló dẹ̀ fún ẹ. Ẹ mọ̀ pé ṣe ọwọ́ wọn ò mú. Nígbà nígbà tí mo ní Olú Alo, àyè bí ẹ bú mi. Ẹni gbogbo wọn ni ó dá, ó tútù bẹ̀rẹ̀. Ṣé àṣírí ò ti tú báyìí? Ṣé àṣírí ò tú? Gbà tí mo sọ tẹsẹ̀ káyà kí lẹ sọ? Ẹ wò, ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe kíní yìí. Go through legal means. Intensify more and more. Bí mẹ́tàlá Olú Alo dáadáa, bí 1 billion Olú Alo. Lo international kíní dí pẹ̀lú ẹ̀. Honestly, àwọn ìwà báyìí. Nígbà tí ìwọ rí tí Olú Alo rí ìyá 80 years. Ìyá 80 years tó jẹ́ kó tó gbẹmẹjú lójú ẹ̀. Mo mọ̀ pé àti dàgbà ẹ, ó ti dọwọ́ àti di àgbà ẹ. Ó ń ṣe birthday. Ìyàwó ẹ ò sí ńbẹ̀. Àwọn ọmọ ẹ ò sí ńbẹ̀. Ó ká àwọn èèyàn jọ wọ́n mú àkàrà, wọ́n ṣe everything. Ta ló ń tàn? Ó fi ìlú òyìnbó yọ̀kọ́ wà nínú òyìnbó. Ìlú òyìnbó náà làwa náà wà náà. Sí l'Èkó. So ìlú òyìnbó ò ń ṣe big deal.
téèyàn bá wà nílùú òyìnbó ṣé kò ní máa bá kò ní bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀ ni. Èmi ò rírun ti yín rí o, thank you. So mo kò gbà sí ìyá yẹn ní wọ́n ní first wife Ìyàwó Olu Alo Gbe kú. Mo ní so ẹ̀yin mọ eléyìí ẹ dẹ̀ rí ọmọ yín fún odidi ọdún 4 ẹ dẹ̀ rí pé gbogbo ẹ̀ ń blow. Èmi ò fẹ́ sọ̀rọ̀ mo ti jáwọ́ nú ẹ o. Èmi ò fẹ́ sọ̀rọ̀ mo ti born again o. Èmi ti born again mi ò fẹ́ sọ̀rọ̀ bọ̀ ẹbí yìí tutù jù ẹ tutù jù nínú ẹbí yìí o. Wọ́n tutù. Family Ìyàwó Olu Alo yìí ó rí wọn bẹ́ẹ̀ ni ó ti understudy wọn ó ti rí wọn pé kò sí nǹkan tán lè ṣe. Wọn ò ní ṣe sáfíìsì. Tẹ́ bá lọ da bẹ̀rù fún odidi ọjọ́ méjì. Tẹ́ bá tẹ́ gba máìkì lọ́wọ́ tó ṣe sáfíìsì ọjọ́ méjì. Wọ́n fún yín lọ́mọ yín. One Sunday like this. Àwọn èèyàn tó fẹ́ rí tẹ́ yẹ̀yẹ́ kò ní bá yín dọ́ra dáadáa o. Ó dá kéèyàn máa ní skọ́n gbà mí o. Wọ́n bèèrè lọ́wọ́ màmá yẹn wọ́n ní ṣe ẹbí ó ní inú yàrá àwọn táwọn bá wà làwọn ti ń sọ̀rọ̀. Wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀gbọ́ngàn ṣó ṣe ìkọ̀kọ̀ ẹ̀gbọ́n ní àmú ní odidi èèyàn wà lẹ́ ń wà. Odidi èèyàn. Tí wọ́n bá ṣe sáfíìsì tára wọn ti if there is no service ẹ ti rọra dín pẹ̀lú wọn kò ní sí service just one Sunday. Òun gan ló máa pọlọ́pàá. Òun ló máa pọlọ́pàá tá máa kó gbogbo wa máa kóra wa lọ sọ́dọ̀ ọlọ́pàá wọn bí dá. Just one Sunday like this ẹ ti dá gbogbo ẹ̀rú pátápátá ẹ dá service ẹ̀rú for just one Sunday. Kí ẹ lóhùn ní sọ̀rọ̀. Ó máa sọ̀rọ̀. Tí ìyá máa dúró sí ẹnu gate tó máa bẹ̀rẹ̀ sí pariwo. Àwọn ẹ̀yin ẹbí yìí ẹ tutù o. So social media ló máa gbà yín ẹ̀yin tó yẹ ká ti jà fúnra yín. Ẹ lọ bá ní chọ́ọ̀chì kò sí nǹkan tó ń jẹ́ sáfíìsì. Ṣéyàn fi iná sódò òrìlé sùn ní ṣọ́ọ̀kì ìṣòdìdí ọmọ ni. Lẹ́yìn àtẹ bá ṣe fámìlì yìí Gbàjarì tẹ́ẹ̀kẹ́ yóò tí kò tí múnádóko. Àní ẹ lọ bá ní chọ́ọ̀chì. Wọ́n dẹ̀ Ìjẹ̀ṣà ó dẹ̀ ní Ìjẹ̀ṣà ní àwọn pípẹ́ àwọn Ìjẹ̀ṣà òde gọ̀jẹ̀ báyìí o. Àwọn Ìjẹ̀ṣà tẹ̀mí mọ̀ wọ́n ṣàkàdànù dànù. Ondo no I like my people. Àwọn èèyàn mi ò ní gba ó tẹ̀lé ṣẹlẹ̀. Láíláí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kò tiẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni. Irú ó dẹ̀ ń ṣe sáfíìsì ó dẹ̀ ń halẹ̀ mọ́ yín. Wọ́n pariwo tó ìta ló ẹ ti blọ́ọ̀kì chọ́ọ̀chì ẹ̀. Ẹ ní yúùtù ń lu yín ni. Ẹ gba bọ́ọ̀sì kẹ́ kó wọn lọ síbẹ̀ kíjọba ló máa kó gbogbo yín kó fọlọ́pàá kó gbogbo yín. So tó ẹ fọlọ́pàá kó gbogbo yín ṣé wọ́n ní jáde ni. Ìyá yẹn lásán yẹ kó lọ síbẹ̀ ẹ padà ẹ̀yà tó yẹ kó ti display ní chọ́ọ̀chì ẹ̀. Wọ́n ní the first one nígbẹ́ kú ẹ̀yìn dẹ̀ fọdún 4 wọ́n mọ yín ẹ̀ẹ́dẹ̀ fúnra pé nǹkan kan ti lè ṣẹlẹ̀. Ṣé wọ́n lè pariwo tó yìí? Ṣọmọ yín lè wà lálàáfíà? Ẹ̀yin èèyàn mi, ṣé ìyàwó ẹ̀ wà ní France? Data is not a problem. Ṣé ó lè wà lálàáfíà? Kí wọ́n pariwo tó pọ̀ tó yìí lórí social media. Kóbìnrin yẹn má dẹ̀ tí ì rí pé wọ́n wá òun. Ẹ̀yin òrò tí ìyá yẹn ní ọdún 4. Don't blame the family. Don't know that Allah did to... My sister, ó blame wọn ti pẹ́ jù. Ìjáfara léwu wọ́n ti pẹ́ jù ó ní mò ń sọ yìí wọ́n ti pẹ́ jù. Tí Rótìmí ò bá ké jáde. Tí Rótìmí ò bá ké jáde. Táwọn bá fi effort tí Rótìmí fi sí nǹkan tí effort tí Rótìmí fi sí family yẹn bá fi sí wọ́n ti rí solution àti wá. Ta ló yẹ kó lọ sí church wọn kó lọ pariwo bí òjá wọn. Ojú kọ́lọ́pàá kó wọn ni. Ọlọ́pàá ò ní tì wọ́n mọ́lé torí ọmọ wọn ìjà tó ní ó ja ìjà orí ó wà lórí ààrẹ. Ẹni má blame family àwọn ni má blame. Wọ́n ti dákẹ́ jù wọ́n ti pẹ́ jù.
wọ́n bo nǹkan tí ò dá mára odidi èèyàn àtọmọ mẹ́ta àti ẹ̀gbọ́pọ̀ máa lọ́dà wọn yẹn no àwọn fámìlì yẹn ti wọ́n tutù jù wọ́n ti wé sí ìlú yẹn gan ó yẹ kọ́ba ìlú yẹn ti dá sí wọ́n lọ ké bá ọba wọn kó pe ọba ìlú alọ́ ọ̀nà tó yàn lè lò ń lẹ Yorùbá pọ̀ náà ẹ wo kíní yóò lè tó yìí ọ̀nà tí èèyàn lè gbà ó pọ̀ fámìlì yẹn dákẹ́ jù àbá wọ́n ti dákẹ́ jù o tí Rótìmí ò bá ké gbàjarì tó bá wọ ké gbàjarì yìí ṣáà máa gbọ́ nǹkan kan ni àwọn gómìnà wọn làwọn lọ síbẹ̀ lẹ́ẹ̀kan ó lé wọn ìyá lọ lẹ́ẹ̀mejì wọ́n fi ilẹ̀ odidi èèyàn fún odidi ọdún mẹ́ta ẹni tó yẹ ká ẹ sì lọ sí church ẹ̀ka display one Sunday tẹ́ fún ohun lásán gan pé tí bá sí tí ẹ̀ bá mi wá àbúrò mi tó Sunday yìí ti bá rí ẹyẹ inú church yín máa wá pẹ̀lú press ni ẹni tẹ́ máa gbé kámẹ́rà lọ church ẹ̀ tẹ́ máa lọ display owó ẹ̀yẹ èèyàn mi gbogbo èyí tẹ́ ń pè mí mo ní kó má dà kí ṣe pé mi ò fẹ́ honestly I've been very very busy but that doesn't mean pé kò tí mo yẹ fẹ́ bí sí odidi èèyàn là ń wá ó ṣẹ̀ṣá pálẹ̀ ní ó lè update tí mò ń sọ ni pé a need láti fight legally family yìí náà ní láti lọ bá Olú Alo àwọn ìlú wọn ní láti jà ṣèbí gẹ́ẹ̀ náà wá láti ibì kan ẹ lọ dé ṣọ́ọ̀ṣì Olú Alo rú náà ẹ lọ di Sunday service kọ́ má ṣe é ṣebí òyìn ṣe sáfíìsì lórí bùgà lórí Facebook wọ́n wá odidi ọmọ family need to do something you guys need to do something honestly ẹ tutù jù family yìí tutù jù wọ́n ní láti ṣe something nígbà tí màmá yẹn sọ pé wọ́n ní pé first wife Olú Alo gbẹ̀kú ni mo ní ọ̀rọ̀ dé o wọ́n ló gbẹ̀kú ni ọmọ ó dẹ̀ ti bímọ ibi tó yẹ ká ẹ ti fúnra èèyàn márì ọmọ ọlọ́mọ márì for ọmọ kékeré tí ò bímọ rí tó márì for the first time ọkọ ẹ lọ fi há sọ́dọ̀ rẹ̀ so àwọn èèyàn òye àwọn èèyàn pé there is more to this thing ó lọ fi sọ́dọ̀ rẹ̀ so ìgbà tóun tó máa márì yẹn kò tó gba yàrá ẹyọ kan Olú Alo ò tó gba yàrá ẹyọ kan kó fi ìyàwó ẹ̀ síbẹ̀ gẹ́ẹ̀ yẹn scott ni òun àti Olú Alo ò gbé rí lẹ́yìn ìgbà tó fi scott tó tún mú ẹ̀gbọ́n ẹ̀ lóhun ṣẹ̀wọ̀n ìgbà tó wá rí i pé òun ó wá scott lọ́dọ̀ ìgbà tó wá wà ní oyún kó má bàa bímọ sílé òun. They are too quiet. Adéọlá Ọlátòkúnbọ̀ wọ́n tutù jù. Wọ́n ti tutù jù. Kí ló dé? Ẹ mọ ọdún tí Rótìmí ti ń sọ ni kí àwọn wọ́n dẹ̀ ń gbọ́ lórí Facebook wọn ò dáhùn. Ẹ̀yin ẹ̀dẹ̀ mọ̀ pé ó ní history ẹ ti sọ pé tí ẹ ti sọ pé èèyàn kan gbẹkú lọ́wọ́ ẹ̀. So ẹ̀mí ọmọ yóò jọ yín lójú. Àbá ẹ tutù jù family yìí ìlú yẹn wọ́n dákẹ́ jù ńlú yẹn ẹ value ọmọ ẹ bá value ọmọ ni. G-Trend good evening good afternoon tó bá value ẹ̀mí ẹ̀ ni ó yẹ kan ti kẹ́gbàjarì àti ìyá ẹ̀ agbọ́ pé ìyá 80 years ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yẹn kọ́ kílẹ̀ ṣe ẹ wá lé ẹ lọ síbẹ̀ lẹ́ẹ̀kan kò dá yín lóhùn ẹ̀yin tó jẹ́ pé ọwọ́ yín náà bímọ sí àìlówólọ́wọ́ ọ̀pani lórúkọ dá o Olú Alo ti ẹ̀rí ibi tó da ṣe sí kó tẹ̀ lè ṣẹlẹ̀ láyéláyé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kò gbọ́dọ̀ kó máa ti béèrè lọ́wọ́ ẹ̀ náà báwo ló ṣe kó tẹ̀ ní sí church gan ni
It means so one Sunday like this, ma ti kawo èèyàn débẹ̀, ma block gate ẹ, àwọn wọn ò ní ṣe hello ní bí báyìí. Èèyàn, odidi èèyàn. Ìgbà náà bẹ̀rẹ̀ ẹ lọ protest, Tinubu á gbọ́ ogbó wọn á gbọ́ ayé àbàjẹ́. Ẹ kàn sọ pé Nigeria government kò sí nǹkan tó ṣe Nigeria government, gbàgbé story wọn á dá sílé yìí. Odidi èèyàn náà ń wá. Ẹ go through the right channel, wọn á dá yín lóhùn, Olú alọ́gọ́ ọmọ agbọ̀n ni. Ó believe it's just for content, bí wọ́n fi ń ṣeré ni. Ó yìí rí pé ẹ̀ ń ṣeré ni, ẹ̀ ń ṣeré ni lóòótọ́. Ẹ̀ ń ṣeré ni o. And true to family yẹn ṣì ń ṣeré ni. What if they find out about the previous wife now? I don't know. But what the mama said is that wọ́n ní nígbà tí ọmọ yín. Did you hear what I said, Sister Yinka? Mo gbọ́ dáadáa wọn sọ fún mi, mo gbọ́ gbogbo voice ní gbogbo interview yẹn. She said, wọ́n ní màmá, wọ́n ní Pastor Olu Alo ti, ẹ jẹ́ ẹ mọ̀ pé Pastor Olu Alo ti fẹ́ yàwó kan rí. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní wọ́n ní ìyàwó yẹn gbẹ́kú ni. Mo ní ẹ́. Ó nígbà tó fẹ́ ọmọ yín ṣe mọ̀ pé ó ti bímọ rí. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní first wife gbẹ́kú, so ọmọ tí dẹ̀ sọ dìbò dídí ọdún 5 kí lẹ̀ wá ẹ̀ sọ jí ni. Ẹ fòdìdí èèyàn ẹ fi ta káìtì. Family yìí tutù jù, wọ́n tutù jù, ó ti pọ̀ jù. Ó pọ̀ jù. Ẹ tutù jù ní family yẹn. Ẹ̀gbọ́n ìyàwó Olú Alo, ẹ jáde, you are still young. Ẹ jáde, ẹ dìde. Wọ́n bá ní àwọn mídíà lè bá yín kégbe ẹ̀yin gọ́gọ́ lẹ ní ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin lẹ́bí. Ẹ̀yin ẹbí yín ni ẹ̀yin lẹ ní family yín ni ẹ dìde. You have all the media support now. Kò sí nǹkan tó Olú Alo lè ṣe fún yín. Ẹ dìde. Èèyàn àbúrò tí yín ó sọnù. Èèyàn kan máa hold the service. Ọlọ́run wo ló ń gbàdúrà fún? Wọ́n lọ́lọ́run wà ńbẹ̀ ni. Àwọn sàkámàjẹ tó sọ fún yín pé Ọlọ́run wo ló ń gbàdúrà fún? Àwọn tó jẹ́ pé irọ́ la bí family. Ṣé Olú Alo? Àwọn mo fẹ́ sọ̀rọ̀, mo ti repent o. I don't want talk. I don't be better person o. Ẹ ò pé ọmọdé burúkú náà pè mí tẹ́lẹ̀, ẹ ò pé marine spirit ni mí. Mo ti kúrò marine spirit o, mo ti di better spirit. So ẹ jẹ́ kí máa maintain ní ọmọ dáadáa mi lọ o. Ẹ̀yin family yìí ẹ tutù jù, ẹ̀yin mo rí bú o. Ẹ tutù jù, ẹ fi nǹkan burúkú ẹ páàkì ẹ̀ mọ́ra. Kí ló dé? Wọ́n ní àbá lọ́kọ, gbogbo ara márì náà. Àmọ́dé àwa sí lóyìnbó òní bàbá ọ̀. Ṣé ẹ̀yin tẹ̀ wá ń lóyìnbó ẹ̀ kì í bá family yìí sọ̀rọ̀ ni? Ẹ ní ìyá àgbàlagbà. Ìyá àgbàlagbà wá kọ́, ìyá ló kọ́ yàrá kan àti ṣọ́ọ̀bù kan fún àwọn. Ẹ wo, mo ṣe ẹyẹ ń dákẹ́ ẹnu mi o. Mo ti jẹ́ ìtùsẹ́ ẹ̀. Olú Alo onílọ́ọ̀kì. Ẹ jẹ́ kó ní ọlọ́fì lóyìnbó pìtàn. Ṣebí lóyìnbó lẹ wà yìí fàájà movement. Ẹ jẹ́ òfin lóyìnbó pìtàn. Ṣèbó ní kí lẹ máa ṣe ni, ẹ tó bá ní kí lẹ máa ṣe lẹ máa ń ṣe hàn. Ẹ ṣó ẹ̀. Ìmọ̀ lòun ò ní dáhùn ni. Wọn ò ní kọ́ ń gbà tó máa dáhùn. Lọ́ọ̀yà gan ò ní gbà ẹ́ nínú eléyìí tó wà yìí. Bàákọ̀ máa bọ̀ lẹ́nu lórí airport lọ́jọ́ kan ni wọ́n á kó gálágo, wàá gba handcuff lọ́wọ́. Wàá dé airport báyìí ní international airport, wọ́n á arrest ẹ̀, wọ́n á mú ẹsẹ̀ ìgbẹ́ kan. A whole human being. No. Family yìí ò kégbe tó, kégbàjarì tó o. Ta ló ń lọ sí NTA? Ìbí Nàìjíríà lẹ́wà, ta ló ń lọ sí Arise? Ẹ lọ kígbe fún Arise náà kí ìyá àgbàlagbà ìbá dọ́dọ̀ àwọn Rufai. Wọ́n ní look into it. Wọ́n á look into it. Ayé àbá yín gbọ́. Ẹ sì ń ṣeré. Ẹ lọ sí Arise. Ẹ jáde, ẹ kígbe ìta Nàìjíríà. Ẹ má fi sórí ibi tẹwà yìí nìkan. Ẹ kígbe ìta, family yìí bọ́ síta. Ẹ fi ṣe lẹ́jà, ẹ pariwo ju ẹ yé pariwo yín jù yìí lọ.
Gbé sí paper, ẹ declare wanted, ẹ declare again no wanted, ẹ gbé sí paper. Ẹ jẹ́ kí the whole world mọ̀. Ó marry òun ló bímọ yín fún yín, bó marry ẹni. Lọ́wọ́ ló sọ pé tó bá marry pé ò ní family, pé àwọn family ẹ ó máa gbé ẹ lọ, ó máa gbà ẹ lọ́wọ́ family ẹ. Wo ẹ̀yin tẹ́ ń ṣe kíní ẹ put in more effort kó má kàn máa dàbí pé ẹ kàn ń pariwo pé ẹ kàn fẹ́ bá bà lórúkọ jẹ́ ni, ó lè ń bà òun lórúkọ jẹ́. Kò dẹ̀ sẹ́ni tó ń bà lórúkọ jẹ́. Orúkọ tó ti bàjẹ́, orúkọ tó ò ní tẹ́lẹ̀ tán láwọn orúkọ bàjẹ́. Orúkọ tó ò ní tẹ́lẹ̀ tán láwọn orúkọ bàjẹ́, ṣé ẹ lórúkọ ni. Ìbẹ́ni tí ò mọ̀ yín ló ń pè yín ní pastor. Bẹ́ẹ̀gì. Our family yìí ní láti ṣe more. The family are not doing more. They should do more. Because what the narrative they are selling to àwọn fake CAC ẹgbẹ́ wọn ni pé wọ́n fẹ́ bà lórúkọ jẹ́. Wọn ò bà lórúkọ jẹ́. I never know that the church could degenerate to this level. Oh, degenerate to more than anything, my Oluwajade Oluyemi. Tó bá láwọn degenerate, ṣé wọ́n ní church náà run ni? They are not running any church. Oh. You know the problem all of us are that I believe they won't run church. They are not running church. They are running their business. If anybody come near my business now, I ti wo boju e. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. It took me a while kí èmi náà tún realize. Initially, ìgbà tí mo kọ́kọ́ rojọ́ wọn yẹn mo rò pé ó run church. Later, ìgbà ìjọ́ tí mo ti mọ̀ pé business lórí kálukú ń run. Àtìgbà ẹni mi ò ti ní problem pẹ̀lú wọn mọ́. Business náà ń ṣe náà. Ṣé ọ̀nà àti jẹ yín sìn èèyàn kò lè wá sí díẹ̀ kẹ́ ẹni tí wọ́n bọ̀? Tó bá jẹ́ Ọlọ́run alààyè náà ń ṣiṣẹ́ fún. If genuinely they are working for God. Ṣé èèyàn bọ́ lọ́hùn jà ni? These are businessmen. Kò ń ṣe ṣọ́ọ̀ṣì náà rọ́ọ̀nù o. Ẹ má tọra yín ọ̀yẹ́ èèyàn. Àwọn ilé ṣọ́ọ̀ṣì kọ́ ṣọ́ọ̀ṣì ni. Tọ́ọ̀tì ni. Kì í ṣe ṣọ́ọ̀ṣì. Àwọn ilé ìran run anything. They are doing their business. So anybody that come near their business, pípa náà máa pa. It's just like I have a business now. Tó bá fọwọ́ kọ business mi máa dì pẹ̀lú ẹ̀. So nǹkan tó ń ṣẹlẹ̀ ni they are doing their business. They are not running. They are not doing churches. Church kọ́. Church báwo? Oh, run church wọ́n ṣe business ni. Ẹ rí pé is a personal thing. Ẹ rí pé tí ibi tẹ́ ẹ ti máa mọ̀ pé kì í ṣe big church. Tí wọ́n bá ìkọ̀kọ̀ bá ṣe wọ́n tó bá fẹ́ kú, wọ́n á gbé fáwọn ọmọ wọn. The next person wọ́n á mú fúnra wọn. So tó bá máa yan board of trustee, board of anything, àwọn tó máa wà lóyà sí wọn, àwọn náà máa kó síbẹ̀. So it is not a thing of God. It's not our church. Tó bá fẹ́ gbowó ni, a fẹ́ dáwó fọ́lọ́run. It is their own church, it's their business. They are doing their own business. Àwọn tó ń ṣe business wọn ẹ pè wọ́n ní church. Sister Bimbola, thank you, Joe. They are doing their business. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ìfàjà ẹ raise owó ẹ fẹ́ jà fáwọn ìyá yẹn, not by charity alone. And you have a very good case, a beautiful case. Family is behind you. All them one more. Olu Alo alone ní dáhùn. Àti yàgbá, àti close church, àti rù. Àti rù. Church are close. Àti rù, no be joke, no be mouth. Àti rù. Family dúró tì mí. You have family behind you. Is a clear, ó dẹ̀ confirm because ìyá yẹn lòun sin ọmọ òun dé airport. So Olu Alo ó wà on record pé ọwọ́ Olu Alo lọ́mọ wà last. Ó wá lóhùn ní dáhùn. Àti dáhùn. Nǹkan tó máa dá lóhùn, nǹkan tó máa jẹ́ ó dáhùn, á dáhùn. Nǹkan tó máa béèrè question lọ́wọ́ ẹ̀ máa béèrè question lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ reduce, ẹ jẹ́ fàyà ẹ̀ dáadáa. Church is a charity abroad. Nobody owns the church abroad. But in Nigeria, church is not a charity. Church is a business center. They are doing their business. And when I'm doing my business, if you come near my business, but it is my business.
mo ní lajú mi ilẹ̀ báyìí kéèyàn kan ba business mi jẹ́. I do business. I don't joke with my business. Ma derede. This my play. Tí mo play the business me. When it comes to my business, I'm very, very diligent in me. Ráyè rádaràda. Ó ṣe rádaràda máa sáàkì ẹ mi ò rán ẹ. So they are doing their business. The day tí mo realize pé àwọn people yìí business wọn ló ń ṣe. They are not fighting for any God. They are not working for any God. Àtijọ́ èmi ti ní problem pẹ̀lú wọn mọ́. Mélòó nu wọn ló fẹ́ hand over church fún anybody. Ebi ẹ wà láyé lórí cyberspace ẹ wà ní Nàìjíríà yìí. Wọ́n edge bàbá, wọ́n edge Mr. Aremu àti Abioye, wọ́n edge wọn out. Ojú yín ò tí ìlànà pé it is a business. So all of you is Maureen, you are kidding on ole ni you are trying to, you want to make money. Money ṣe mo make owó náà báyìí. Ẹ̀yin tó jẹ́ pé ó ti bà ti yín jẹ́. They said I'm doing it for money. Am I still doing it for money? Ìgbà wo lẹ ti rí mi online ìgbẹ̀yìn. Tó bá jẹ́ nǹkan tí mò ń jẹ lélẹ̀ in the last 2 years, ó wà yẹ kébi ti pa mí kú. I'm not supposed to be living. Tó bá jẹ́ pé blogging yìí bí wọ́n ṣe bóyá sọ fún yín. They said nígbà tí mò ń ṣe lójú méjèèjì. Wọ́n ní I'm doing it because of money. Wọ́n ní torí owó tó wá gbà lórí blogging ni. Wọ́n lówó tí máa gbà lórí blogging ni mo ṣe ń ṣe. Am I still collecting money? I stopped completely. Owó tí mo fi ń ṣe charity in a year ago. Blogger kankan ò gbà. Abeg ẹ jẹ́ fi story lẹ̀. Ṣé owó wọn náà owó blog náà mo torí pé mo ń bá àwọn lórúkọ jẹ́ torí pé mo fẹ́ make owó. Àwọn tó mọ̀ nǹkan tó ń ṣe, they are doing their business. They will look for everything to crush you. Táyé bá wà láti pa yín ni wọ́n máa pa yín straight. Àwọn tó ń pààyàn. So you think how can you be serving God and you are killing people? Is it possible? Which God are you serving? Ẹ̀yin ṣọ́ọ̀ṣì lọ ẹ̀yin rò pé church ẹ máa tanra yín. Ó dijọ́ tí gbogbo yín bá ti mọ̀ pé this thing na business. Àwọn bàbá Adébóyè ti kó wa ní mugu ti pẹ́. Hey! Ojú wọn ti là ti pẹ́. Ojú wọn ti là ti pẹ́. They were just manipulating. So that thing cannot stop. Oh. Sorry, new churches in Mama Jade, àwọn young person náà fẹ́ make owó tí wọn. Amanga ṣì máa pọ̀. Yesterday, ẹ jẹ́ ìsọ̀ kankan fún yín, there is this one, kí ló porúkọ ẹ̀ o, kí lórúkọ bọ̀bọ̀ yìí, fake pastor yìí. Ó wà Port Harcourt báyìí o, tó bá rí fake yìí. Ó ń gba $300. Ó lóun ṣe one-on-one pẹ̀lú wọn $300. Òun dẹ̀ máa tó bá jẹ́ lórí Zoom $100 àwọn bá fẹ́ rí òun. Mo ní kí lorúkọ ẹ̀ náà? Kí lorúkọ bọ̀bọ̀ yìí? Mo tẹ̀sí ní máa sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó máa ń gbé irọ́ báyìí. Ó máa ń gbé irọ́. Bàbá ńlá sàkámàjẹ fake. Bàbá mo rẹ́rìn ó gba 300 mo wo TikTok títí mo go through TikTok títí mo ní wọ́n lọ́hùn. This is a big business. Gbogbo wọn kàn parọ́ jọ ni. Àwọn èèyàn dẹ̀ ń bọ́ síbẹ̀ ó yá ríran sí mi mo ní wọ́n lọ́hùn. This business is a very lucrative business. So. $300. Only one-on-one, $300. Kí lorúkọ ọ̀bọ yìí mo mọ orúkọ Port Harcourt, ó wà Port Harcourt. Ó ní $300. Tó bá fẹ́ ṣe one-on-one pẹ̀lú ẹ. Ó monetize Jésù pa. Mo rẹ́rìn mo ní tó bá dé orí TikTok. Ọmọ́tò funfun yìí kò kọ́ òun kò eléyìí òde kò yọ mọ́tò. Mọ́tò funfun èwo ọmọ Jeremiah wọrí ló wà eléyìí small guy kọ́ ó ti ń lọ sókè díẹ̀ náà.
Port Harcourt ló wà, kì í ṣe bí omi o. What is the name of this one? I recorded the broadcast. Mo rí mi ò gbórúkọ pa, mo rí mi ó ń wò. Ó dá serious mo ń wò, èmi ò sọ kankan, mi ò type, mo wò tán. Ó parọ́ fún ọjọ́ lọ. Mo ní àwọn Nigerians ò lè bọ́ nínú ìyà yìí. Ó kó ẹrú gidi ló wà. Èló ni Jésù gbà lọ́wọ́ wèrè. Èló ni Jésù gbà lọ́wọ́ ẹ̀. Only if you want to do one-on-one with me, $300. Money, Brother Bayo, Sunday, yeah, good evening. Good afternoon. No, he's not the one very dark man took to court. Kí lorúkọ ẹ̀ now? Àbí Anatobo, bí Anabo. Kí lorúkọ ẹ̀ o? Odùméje kọ́ Port Harcourt ló wà sẹ́. Mo ti bu dáadáa, mo ti gbé jáde rí tí mo ń bu tí mo ní olè ní. Olè lélẹ́yìí mi ò jí sọ olè ní olè. Àní mo ibẹ̀ mo sùn sí lánàá. Orí ibẹ̀ mo sùn sí, mo wò. The last of the tó bá close down. Ó ní if you want to do one-on-one with me, it is $300. If you want to do it on Zoom, it is $100. Mo ní Jésù, broad daylight. Àwọn kan dẹ̀ dúró dẹ̀ gbọ́ rádaràda yìí. Èló ni Jésù gbà lọ́wọ́ ẹ̀. Ó ní $300 orí TikTok torí sọ́lá náà lòun máa gbà for one-on-one. Ẹ lọ wo orí TikTok. It's not Jeremiah, abeg, it's not Jeremiah o, Jeremiah kọ́ o. Eléyìí máa ń ṣe prophetic lórí TikTok. Ó wà lórí Facebook. Ó lè ní á lọ gbé nǹkan tó ti ṣẹlẹ̀. Òun ẹ jẹ́ sọ prophecy tó sọ tó ní wọ́n máa mú Gíslọ́và. Tó lòun rí tó mú Gíslọ́và. Orúkọ ẹ̀ kí lorúkọ bọ̀bọ̀ idiot yìí. Dúdú báyìí. Oh. Ma wo after this program I will check it and I will money more record do say. Jeremiah ní spiritual ATM. Èmi ò blame Jeremiah. Níbi tí Ọlọ́run níbi tó tú àṣírí Jeremiah dé. Tí èèyàn kan bá ìwà tó yìn lọ ń ra rádaràda yẹn lọ́wọ́ Jeremiah. Mi ò blame Jeremiah o. Business no ń ṣe now. I'm doing my business too. If I sell my product fún ẹ tó bá wùn ẹ tó bá rà, ìwọ ló mọ̀. Wọ́n Ọlọ́run ẹ bá ti yọ Ọlọ́run kúrò ẹ ní problem pẹ̀lú wọn kò sọ Ọlọ́run bẹ̀. Wọ́n ṣòwò ni. Àti bàbá Adébóyè o. Àtòyè bàbá Oyèdépò from number to the end. Gbogbo wọn ṣòwò ni kò sọ Ọlọ́run kankan tó pè anybody. All na hustle. Adekoya, God bless you. Àwọn member ló àwọn no go na ta ló máa rí mugu tí ò ní gbà mugu ni wọ́n na. Mugu ò lè tán lórí ilẹ̀ ayé. Wọ́n máa drop sha ni manga must drop. Bí Yahoo ṣe gbà tí wọ́n náà làwọn pastor náà Yahoo ni babaláwo na. Pastor máa gbà tiẹ̀. Wọ́n ṣe business na. So ẹni bá ṣe business ẹ máa pawó na. Ṣé yín fẹ́ gbọ́jà lẹ̀ kẹ́ má tà ni. Àwọn èèyàn ṣe business. Money èèyàn sọ mi pé $300. Ebel lórúkọ ẹ̀ Ebel. Kò jẹ́ Damina o Ebel wà lára orúkọ bọ̀bọ̀ tí mò ń sọ yìí. Port Harcourt ló wà dúdú. Ó ga. Ebel something. Mo ní àwọn èèyàn yẹ̀bá ó porúkọ SARS lórúkọ ẹni tó bá manage tó bá control àwọn manga. Gospel business is a very lucrative business. Business tó kò sí and manga ó máa sanwó because àwọn èèyàn like àti máa ra false hope.
ẹni tó bá ń kó lọ máa kówó fún wọn. Èmi ò blame anybody o, any pastor ẹ gbá wọn dáadáa. Tó bá jẹ́ pé kì í ṣe pé odidi èèyàn sọnù ní mi tẹ̀lé gbẹ́nu mi ṣùgbọ́n kò máa rí pé mò ń rí nígbà tí màá kàn máa rẹ́rìn máa ní àwọn múgù wọ́n máa san owó kú ni ẹ máa gbá yín pa kó máa gbá wọn dáadáa. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni how can I work very hard here? How nínú òtútù màá lọ kó 300 pounds fún èèyàn kan kí ló fẹ́ sọ òun problem ayé ẹ̀ ṣó resolve ni. Tó bá rí problem ayé ẹ̀ solve ó máa hustle lórí Facebook ó wá hustle ni na èèyàn wá sórí TikTok láti wá hustle ẹ̀yin ò dé ẹ mọ̀ pé wá hustle ebe lórúkọ ẹ̀ ebe bóyá Tamo kìíní kan is from Port Harcourt side ẹni tó wà ní diaspora tó bá fọ́ múgù kò lè ayé ẹ̀ ti ta pa ò kó pọ́n lọ máa kówó dànù èmi náà máa wọ́n ní èmi làwọn wèrè máa wá sí lọ́ọ́ máa kọ́ tọ́ máa kọ́ rádaràda mú fún àwọn ọ̀dẹ̀. Èlé lọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ èèyàn wá hustle ni náà ń ṣe business ó wá hustle tó bá wá hustle kò ní sọ fún ẹ pé 300 ní 1-on-1 ó lọ ṣe 1-on-1 pẹ̀lú ẹni tó bá coach ẹ tó máa kọ́ ẹ ní business strategy ibi tó ti máa make owó wàá kó $300 lọ kó fún pásọ̀ olórí burúkú tó jẹ́ pé ìṣòro ayé ẹ̀ gan kò tí ì rí solution sí òun fún ara ẹ̀ ogun tó wà nínú ayé ẹ̀ ó mountain ni kò ṣeé yọ ọwọ́ fẹ́ bá ẹ yọ sílé ayé ara ẹ̀ ibi táyìn èèyàn yóò fi tẹ́ẹ̀fì máa ń ṣẹ̀mí nìyẹn wọ́n kàn máa wò wọ́n ni wọ́n ní wò ẹ̀wọ̀ ẹjọ́ ń gbá wọn dáadáa. Mo jókòó mo gbọ́ gbogbo prophecy tí Abel sọ lánàá mo ní hey manipulation baba ńlá manipulation from the highest order. Nígbà tó máa bọ̀rọ̀ jẹ́ if you want to have 1-on-1 with me it is $300. If you want to do not 1-on-1 $100. Mo ní mo kú bàbá hustle ó wá hustle lórí TikTok. This was TikTok last night. Mo jókòó báyìí mo dẹ̀ mìírí. Mo ní so àwọn èèyàn dẹ̀ pọ̀ ń bẹ̀ 200 and something mo ní yé mo ní àwọn mugun yìí ẹ lọ sọ owó àwọn tó bá kọ́ yín ní digital kìíní àwọn tó bá kọ́ yín bó ṣe pé ṣe máa empower ara yín èmi ní £100. It will change your life. You'll be able to eat. Èèyàn kan wá fẹ́ fún ẹ ní false hope. Tó jẹ́ pé òun fún ara ẹ̀ tó bá ní solution kò ní wá hustle kó máa gba £300 lọ́wọ́ yín náà. Àwọn èèyàn yìí mọ́kàn wọ́n àmọ́ ní Nigeria problem no fit solve o. Àyà kò sí solution lọ́rọ̀ wọn. They will continue to be victims till they die. Àwọn kan wọn lè bọ́ nínú ẹ̀ bọ́n yẹn máa wà nínú ìṣòro yẹn tó fi máa kú nìyẹn. Níbi tí ayélujára dé some people owó tó yẹ kó fi lọ better life kó lọ fi ṣe course kó fi upgrade wàá lọ mo fún pastor lówó ẹ má ṣì mí gbọ́ ọ they give them o but kì í ṣe torí pé o fẹ́ sàkámà jẹ mi o fẹ́ parọ́ fún mi if I feel like mo lè jókòó báyìí kí máìlì mi ní ó yá gbé lọ fún wọn ní 500 mo lè pín 500 fún yàn márùn. Yes. Ẹ̀mí mi lè sọ pé go and bless so and so person. Yes. Àdúrà ń gbà Ọlọ́run wà. But kì í ṣe àwọn Ọlọ́run tó ní kí wá lọ máa sọ 300 pé mo fẹ́ bá idiot tí ó jẹ́ pé wá hustle lórí YouTube TikTok sọ̀rọ̀. Tó jẹ́ pé if you got that money wọ́n ti calculate ẹ̀. Wọ́n á ṣe offering wọ́n ti calculate iye offering. Wọ́n tó fẹ́ fowó offering yẹn ṣe wọ́n ti mọ̀. Mo sọ fún yín pé business ni church in Nigeria. Charity ni church in the diaspora. Èyàn fẹ́ fún ẹ ní false hope. You are not sure because fún ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ mọye prophecy tó ti sọ fún yín pé ó máa ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀. Mélòó náà ti jíṣẹ́ fún yín while you were growing up. Kò sẹ́ni tí ò fọ́ mélòó ìmí ò ṣẹlẹ̀ tí ò fi máa kú. So èyàn kan kò jí mo jókòó báyìí mo ní you see the reason why Africa ò fi ní tí ò lè fi move forward
You are giving them false hope. My brother, usually I want to go to them and continue to blame them. That's why I stopped. That's why I would rather I'll use my own money, my own time to empower people, to teach people how to fish. Teach empowerment and training. I would rather do that. But màá tún wá jókòó, mo jókòó látàná yẹn, mo rò mo kàn rẹ́rìn mi tí mo wà ní. Mo sùn lọ lórí ẹni omi ò pé kúrò ńbẹ̀. Brother John, bàbá ńlá business kò dẹ̀ sí òwò tó pé tó òwò yẹn wo ó gbé òsọ̀kan ń pawó ni. It's the most lucrative business in Nigeria. The most lucrative business right now, only church. Very Dark Man posted pé 2 million. Òun wá imam tó ní private jet ṣẹrẹ yọkan. Do you know ẹmọ imam tó ní private jet ẹjọ help mi ṣe rí? Mo lè ka pastor yín. Oyedepo nìkan ṣo mẹ́rin private jet. Yebi ẹwẹ yọkan. Mẹ́rin ló ní. Ó ti di mọ́tò. Mẹ́rin 4. Wọ́n wá imam tó lẹ́yọ kan, èèyàn kan ní mẹ́rin. Akúṣẹ̀dẹ̀ pọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀. Ẹ wá ní ibi tó yẹ ká ẹ ti fúnra ẹ̀yin ọmọ Nàìjíríà yìí. Mo ti jáwọ́, mi ò ráyè ẹjọ́ mọ́. If it is not business, Baba Oyedepo is older than Abioye and Aremu. Ó dẹ̀ retire wọn. Èyí ti rí bí tó ti retire nínú iṣẹ́ Olúwa. Because òun ló pè wọ́n, òun ló pè Abioye and Aremu, Ọlọ́run kọ́ ló pè wọ́n. So a lot of people did not get this thing. Because rí pé òun ti dàgbà ẹ máa bá àwọn ọmọ òun fa nǹkan tí ò dáa. Ó pín ó jáwọ́ dànù. These people are doing their business. You don't even know what business wọn náà ṣe ni. They don't go to church. And they can continue láti mọ pastor. If I need Sherry, ẹ lọ wo ayé àwọn tó ń defend wọn. The same set of people ló máa lọ sí orí inbox, ló máa tọrọ owó. Ṣáyé wọn better ni. Kọ́ bá ti fẹ́ lò wọ́n, kọ́ wá defend, kọ́ wá ṣe kíní, wọ́n á pín sílẹ̀ márùn kọ́ lé wọn lọ́wọ́. Àwọn tó ń defend wọn lọ wò wọ́n náà. Ṣé Africa ò ní problem ni? Africa ní problem. Àwa tẹ̀ tún better ju àwọn other African country lọ mọ́ ni. Èmi ìgbà 5 years ago, ìgbà tèmi sọ ìgbà yẹn 5-6 years ago, ẹ ń bú mi. Ẹ̀bẹ̀ ní onion. Maureen is doing it because of monetization. Ó lè ní torí owó tó fẹ́ gbà ńbẹ̀ ni. I know they do am since 2 years plus now. Ṣé mi jẹun? Ṣé mi ò jẹun? Ṣé mo wá sórí Facebook wá tọrọ owó ni? Ṣáyé mi ò bẹ́tà, kò lè yé yín. Wọ́n ti gbá yín lójú tipẹ́tipẹ́. Tẹ́ bá àwọn people yẹn bá wo àwọn bàbá Adégbóyè, wọ́n ti ṣe ìkà jìnà. Ibi tẹ́ yìí tẹ́ ń sọ pé ẹ̀yin mẹ́mbà wọn, ibi tẹ́ wà lẹ́wà ẹ̀ tí kúrò ńbẹ̀ o. Ẹ tẹ́ lè bọ́ nú ẹ̀ níbi wọ́n ti dè yín mọ́lẹ̀. Ẹ lè bọ́ nú ẹ̀, wọ́n ti dè yín mọ́lẹ̀. Wọ́n pariwo bí tó yẹ ká ẹ ti fura ni. Ọmọ yẹn máa kú ni. Wọ́n máa pa ni. Wọ́n máa ṣe kíní kan ni. Instead, Baba God wá beautify life mi.
It's because I know they buga o. To ai pe mo si je mo dàbí àwọn tó bá gbé gbogbo ẹ̀ tó bá buga yẹn ni. Àwọn fara wọn á ti pokùnso. Àwọn pastor ẹ̀ fara wọn ti wá bí wọ́n ti kú dànù.